tafẹ́fẹ́ rẹ o nítorí bóyá àwọn tí wọ́n bá ti gbọ́ ìyá wa Queen Ara wọ́n join àwa fatherless babies ní àti bí ọjọ́ mélòó kan sẹ́yìn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fi ìwé ránṣẹ́ tẹ̀ ń pè wọ́n adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni ẹ kú àdúró tì ọ́ Olúwa dúró tì yín ojú òní tì ọ̀tá òní yọ̀ yín o ẹ̀yin náà ẹ̀ ní dánìkan dúró àwọn náà wọ́n ti wà ní ìrìn àjò lọ́wọ́lọ́wọ́ ń sìn nítorí pé bàbá ọjọ́ Monday náà máa ṣe ọjọ́ mẹ́jọ wọn gbogbo àwọn tá a bá ní oore ọ̀fẹ́ jẹ́ ká join wọn mo kí yín o ẹ̀yin èèyàn wa tó Masbi bá mi kí àwọn aráalé brọ́dà wa Olúṣọlá àyànfẹ́ Elédùmarè bá gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ àwa tá a jọ mọ Ọbàtálá proper nìyí bẹ́ẹ̀ tẹ̀lé ń bá wa dù tó ẹ káàbọ̀ akẹ́yìn náà ẹ káàbọ̀ sí orí ètò ẹ kú iṣẹ́ o ẹ kú gbogbo bó ti ṣe ń lọ Masbi bá mi kí àwọn aráalé pé wọ́n kú lé. A kú dédé àsìkò yìí ẹ̀yin ìyá àti bàbá wa nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibikíbi tọ́lọ́run Olódùmarè bá ti ń fún yín lórí ọ̀fẹ́ àti máa gbé ọmọ yín William Olúwakúnṣe ọmọ Ògúnbíyì aka Masbi TV mo kí gbogbo yín o ẹ ṣé àdúpẹ́ o ẹ kú gbogbo ìgbà o agbára Ọlọ́run ẹ̀yin lẹ́ẹ̀ máa wá àwa lẹ́ẹ̀ máa bá lágbára Ọlọ́run kọ́kọ́ níṣẹ́ mi gbogbo wa gbogbo ògbòdìyàn tó dẹ̀ ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gbogbo ti jẹ́ tọ́lọ́run á bá a pẹ̀tù sí láìpẹ́ yìí káà tí ẹ̀dẹ́gbọ́n kan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ̀ ẹ ṣé mo dúpẹ́ kẹ́ kí n dúró bẹ̀ bàbá táwọn ọ̀rẹ́ mi dúró ẹ ṣé gan ni sà. yà ó ṣé gan ni mo dúpẹ́ tọ́ brọ́dà mi Yorùbá Space ẹ bá kí àwọn aráalé tẹ bá wà ń bẹ̀. wọ́n sọ lẹ́ẹ̀kan náà wọ́n ní àwọn máa bízì bóyá wọ́n sí àtọ̀ wọ́n kí yín o. ẹ ṣeun bàbá ẹ ṣeun sà a kú ètò gbogbo wọn Yorùbá lérò lájò mú kí wà pé a kú ìsinmi òpin ọ̀sẹ̀ o a kú dédé àkókò yìí ire àti ayọ̀ ìbùkún yóò máa jẹ́ tiwa o bíbí bá lọ lọ́tún tó máa lọ lọ́sì kò ní yálé ẹnìkọ̀ọ̀kan wa lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ kò ní dàrú láìsìn àti títí láéláé àwọn ò ní kó ilẹ̀ Yorùbá láṣẹ Elédùmarè ó ṣe máa jẹ́ nìyẹn gbogbo àwọn àtàjọ wà nílé mo kí wa pé a kú ètò ẹ ṣeun. ẹ ṣé gan ni brọ́dà mi Lamid Àkànbí Agbóyájú ọkùnrin ogun bá mi kílẹ̀ o. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ wa orúkọ tèmi kò yí padà Comrade Lamid Àkànbí Agbóyájú ọkùnrin púpọ̀ àwa lẹ máa bá o ẹ̀yin náà máa rí ní gbogbo ìgbà ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di a dẹ̀ tún fi àsìkò yìí náà a tún fi kí màmá wa Àjíà Queen Ara tí bàbá wọn papòdà a fi àsìkò yìí a fi kí wọn pé wọn kú ìrọ́jú gbogbo làálàá kókò jọjọ wọn kò ní já sásán lórí Yorùbá Nation ní agbára Elédùmarè ẹ ṣé gan tẹ́ darapọ̀ mọ́ wa lórí Yorùbá World Reader bẹ́ẹ̀ bá ṣe wá ń wò wá ẹ bá wa máa share program yìí kẹ́ bá wa ṣe kí ni kẹ́ bá wa subscribe tí ẹ bá ti subscribe ẹ bá wa like ẹ bá wa comment because tẹ́ bá ṣe ń comment òun ló máa jẹ́ kí ọ̀rọ̀ wa kí àwọn YouTube máa recommend fídíò wa fún àwọn ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé ẹ ṣé. ó ṣé gan ni Lamid mo gba ẹnu ọ̀pọ̀lọpọ̀ àwọn sisters àti brothers wa tí wọ́n sí lórí ètò yìí mo gba ẹnu wọn kí yín o brother wa ọmọ borí owó ìyá wa Àjíà Queen Ara tó wà ní ìrìn àjò nítorí bàbá wọn tí wọ́n pàjẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo kí yín gidigidi ní àti ṣe Àkàlàmàgbò gbogbo yín mo kí o mi ò dìfẹ́ nìkan o ẹ̀yin tí mi ò dárúkọ ẹ má bínú nítorí pé àsìkò ń lọ ẹ rí i pé ó yá wa ní àṣálẹ́ láti wá sí orí ètò yìí àtúnyẹ ká mú wá sí etí ìgbọ́yìn ní ẹ̀yin èèyàn wa ìyẹn ni pé bó ti ṣe ń lọ ní ilẹ̀ Nàìjíríà àti kí gbogbo akámọ̀ wípé tọ̀ wọ́n ní tí inú bá ponú kò sóhun tó dùn tó tí ìfẹ́ bá wà kò sóhun tó dùn tó gbogbo apápátá là ń ṣe àwọn àlàyé fún wa wípé àsìkò ti dé lọ́wọ́lọ́wọ́ ń sìn tí àwọn ọmọ Yorùbá tá a gbọ́dọ̀ mọ̀ wípé a wà ní ìṣọ̀kan nítorí pé wọ́n ní ọjọ́ tó bá bá ojú náà ló máa ń bá
ló máa ń bá etí, ọjọ́ tó bá dẹ̀ bá imú òun náà ló máa ń bá ojú. La ṣe ń sọ wípé tọ̀ wọ́n ní àgbàrá òjò náà ò nílé wó, onílé fúnra ẹ̀ ni ò ní gbà fún. Gbogbo àwọn àlàyé tá à ń ṣe láti bí ọdún 5 ọdún 6 sẹ́yìn ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́. Tẹ́ bá wo ẹ̀yin ní gẹ́gẹ́ mo ṣe máa sọ gbogbo ìgbà, ethnic cleansing, collapse of South Nigeria imminent as Buhari government aided war mercenary surrounds Southwest Nigeria. Now, ẹ rí pé 2021 ọdún 5 sẹ́yìn ó ti lé ní ìròyìn ti jáde. Ká wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ lónìí nítorí pé ẹ̀yin èèyàn wa tó jẹ́ pé gbogbo àlàyé tá a ti ṣe láti ẹ̀yìn wá wípé inú ewu ni àwọn ọmọ Yorùbá wà. Ẹ jẹ́ ká gbìmọ̀ pọ̀, ká fọwọ́sowọ́pọ̀ ká lè gbára wa kúrò ní ìgbèkùn, nítorí pé gbogbo alámọ̀ wípé gbogbo ìran pátá ní gbogbo àgbáyé ni wọ́n dúra wọn wípé ká má parun. Gbogbo bá dẹ̀ ṣe wà náà ní Nàìjíríà, àwọn Fúlàní wọ́n ń gbégbésẹ̀ pé àwọn ò fẹ́ parun. Wọ́n wá gbogbo ọ̀nà láti rí i pé ọjọ́ iwájú wọn kò dohun ìgbàgbé. Àwọn brothers wa náà tán jẹ́ Ìgbò tàtẹ̀jọ́ wà as South Nigerians pé a wà ní odò Ọya ń bí, àwọn náà ń gbégbésẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọ káàárọ̀ oòjíire ìgbésẹ̀ wo là ń gbé? À ń gbégbésẹ̀ ọ̀tẹ̀, à ń gbégbésẹ̀ tẹ̀mbẹ̀lẹ̀kun. Ọ̀tá dẹ̀ ń wọlé wá, à ń wò ó bẹ́ẹ̀ ni pé bí eré àlàbọ̀rùn kọ́ ó wá dẹ̀wò fún wa. Tọ́ lọ́wọ́lọ́wọ́ ń sìn níbo ni káyà sí? A dẹ̀ ń tẹnumọ́ wípé ìṣọ̀kan ilẹ̀ Yorùbá ó ṣe pàtàkì, òun ló lè jẹ́ ká yọ kúrò nínú ewu tó wà lọ́wọ́lọ́wọ́ ń sìn. Ní ẹnu ọjọ́ mẹ́ta yìí là ń rí àwọn ìgbésẹ̀ tí àwọn Fúlàní terrorists tí wọ́n ń gbé, àwọn agbésùmọ̀mí, àwọn apanijayé, gbogbo àwọn tó jẹ́ pé ilé ayé tán wá ẹ̀jẹ̀ náà wá mu. Wọ́n wá ń fi àwọn ọmọ Yorùbá wọ́n fi wá rúbọ káàkiri. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ bí? Òun ló ṣe ni pé ní àṣálẹ́ yìí ẹ jẹ́ ká tó wá rán yín létí gbogbo bó ti ṣe ń lọ ní Kwara, gbogbo ìgbésẹ̀ tí àwọn Fúlàní ń gbé, àti pàápàá àwọn nǹkan lóríṣiríṣi tí à ń rí ní àyíká wa tí a dẹ̀ fúnra sí. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ bí? Ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, ẹ jẹ́ ká bá inú wa sọ̀rọ̀, ẹ jẹ́ ká bá ẹ̀dọ̀fóró inú wa sọ̀rọ̀, ẹ jẹ́ ká gbọ́ ara wa níyànjú ká mọ̀ wípé ìfẹ́ nìkan ni àkójá gbogbo òfin. Ẹ jẹ́ ká fi ìfẹ́ ká fi bára wa lò, ẹ jẹ́ ká wà ní ìṣọ̀kan ká lè jagun nítorí pé wọ́n ní tèmi ó yàtọ̀ sí tiwantiwa. Wọ́n dẹ̀ sọ pé ilé ńkọ́ la ti ń kọ́ ẹ̀ṣọ́ lọ sóde. Wọ́n ní tí iná bá jó ọmọ ẹni tó bá jó ní ńkọ́, èèyàn kọ́kọ́ gbọ́ tara ẹ̀ kó tán gbọ́ tọmọ, nítorí pé gbà tí èèyàn bá rójú ráyè ìyẹn máa rántí nípò yẹ kéèyàn gbọ́n iná ara ọmọ. Ní agbára àṣẹ Ọlọ́run iná ọmọ ò ní jó wa o, iná àwa náà kò ní jó àwọn ọmọ ní agbára àṣẹ Ọlọ́run. À ní fira wa ṣe àwátì, a kí yín gidigidi gan ni. Ẹ bá wa kan fìdílé, ẹ fìdílé nǹkan ní àṣálẹ́ yìí. Àwọn fọ́nrán kan wà tá a fẹ́ fi hàn yín láti jẹ́ kẹ́ mọ̀ wípé àwọn ọmọ káàárọ̀ oòjíire inú ewu ńlá la wà. Kò dẹ̀ sí nǹkan tá a lè ṣe tí a bá wà ní ṣọ̀kan. Ogun tó wọlé wá yìí àti jagun yìí láti ṣẹ́gun ó máa nira díẹ̀. Kò ní nira fún wa torí pé májẹ̀mú Ọlọ́run ní Yorùbá, a máa dúró, ayé fẹ́ ayé kọ̀. A dẹ̀ máa sọ fẹ́ ìyẹn wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ ń lọ ní abẹ́lẹ̀ nípa ọ̀nà tó lọ́ọ́ máa gbà fún wa láti lè jagun yìí láti ṣẹ́gun. Ṣùgbọ́n ibi níbo ló kù sí? Òun náà ni wípé ẹ jẹ́ ká fi mọ̀ ṣe ọ̀kan. Káwọn ọmọ káàárọ̀ oòjíire mọ̀ wípé a kì í ṣe ẹrú, ọmọ ọba ni wá. Ẹ mo bẹ̀ yín, ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká fi tẹ̀mbẹ̀lẹ̀kun àti ọ̀tẹ̀ ká fi jẹ́ kí àwọn ọ̀tá kan gbà wá ní ilẹ̀ kan wá pa wá run. Láti ọjọ́ wípé àwa náà ti rí nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n kó wa lẹ́rú lọ sí òkè òkun, wọ́n mú gbogbo nǹkan, wọ́n sọ di ìjà ogun fún wa. Oúnjẹ, títì, gbogbo nǹkan tó ń pè ní nǹkan ìkówójọ, infrastructural facilities, wọn ò bá develop ẹ̀, kò síná kò sómi kò sí kankan. Kí gan la lè sọ pé a fi jẹ́ èèyàn gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà? Torí ọ̀pọ̀lọpọ̀ wa àwọn orímọ̀ Nàìjíríà pé Nàìjíríà kí la fẹ́ tọ́ka sí pé nǹkan yìí Nàìjíríà tá a jẹ́ ń sọ yìí orúkọ ẹrú ni. Ní Gá area nígbà tí Flora Shaw tó jẹ́yàwó
lọ Lugard nígbà tó sọ orúkọ ẹrú ni. Ká má ẹ̀ṣẹ̀ wá sọ nípa wípé amalgamation 1914 ó end ní 2014 ṣe ti rí bí àwọn tó wá ń kó wa lẹ́rú wọ́n wá mú gbogbo ìrìn àjò ayé Yorùbá, wọ́n mú ilẹ̀ wa tó fẹ́ sọ di aṣálẹ̀ yìí. A lè bú wọn torí pé ó yẹ ká gba ẹ̀tọ́ wa nígbà tí gbogbo amalgamation nígbà tó expire, nígbà tí ó jẹ́ pé gbogbo àsìkò tí wọ́n sign ó ti kọjá lọ, ṣùgbọ́n a sọ̀rọ̀. Wọ́n dẹ̀ wá nírí wípé tọ́ gbogbo bí nǹkan ṣe ń lọ, àwọn wọ̀nyí wọn mẹ̀tọ́ wọn débi tí wọ́n gbà. Àwọn tó lágbára jù wá lọ wọ́n wọlé wá láti wá máa kó wa lẹ́rù. Gbogbo àwọn àlàyé yìí láti ṣe fún alátẹ̀yìnwá. Kí ló wá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sìn ní Ìlọrin? Gbogbo àwọn ìlú tó wà ní area wa ní Kwara ni àwọn agbésùnmọ̀mí ti dé, wọ́n bẹ̀rẹ̀ sí fi agbára hàn, pa wá ní ìpakúpa, lé àwọn èèyàn kúrò ní ìlú. tó brọ́dà mi Olúṣọlá Àyànfẹ́ Olódùmarè, bó ti ṣe ń lọ nílẹ̀ Yorùbá, báwo lẹ̀yin ṣe rí sí? Nítorí pé wọ́n ní two heads are better than one. Orí méjì ńkọ́ ó ju ẹyọ kan lọ. Kájọ jíròrò ní àṣálẹ́ láti la àwọn èèyàn wa lọ́yẹ̀ nípa bó ti ṣe ń lọ, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa, àwọn nǹkan tó fún ọ ní ìròyìn ní Nàìjíríà, gbogbo àwọn ìròyìn tó jẹ́ pé ìjọba àwọn náà ṣètò ẹ̀ ni, kò ń ṣe pé bí nǹkan ṣe lọ nígboro ni àwọn èèyàn wa ń gbọ́. Tó kí lẹ rí sí àwọn àlàyé tá à ń ṣe nípa bí ilẹ̀ Yorùbá ṣe lọ lọ́wọ́lọ́wọ́ sìn? Àyànfẹ́ Elédùmarè, ẹ bá gbóhùn sókè. Gbọ́ yín o.